Aláròyé máa wí o. ṣé lóòótọ́ ni Trump fẹ́ sọ Iran di eérú pátápátá? ìṣẹ̀lẹ̀ kan wà tó jẹ́ pé títí táyé yóò fi parẹ́ kò ní kúrò nínú ìtàn kò sì ṣeé gbàgbé. ọjọ́ 6 àti ọjọ́ 9 oṣù kẹjọ ọdún 1945 ni ìṣẹ̀lẹ̀ burúkú náà wáyé. ìṣẹ̀lẹ̀ tó jẹ́ pé béèyàn bá rántí rẹ̀ ó sì ń mú kára ẹlòmíì ṣẹ́gìrì pé irú àjálù burúkú wo lèyí ni, nítorí irú rẹ̀ kò tí ì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí látìgbà táláyé ti dáyé. àwọn ọjọ́ méjèèjì yìí, August 6, 1945 àti August 9, 1945 ní orílẹ̀-èdè United States of America ju bọ́ǹbù olóró oorun lérùnà sórí àwọn ìlú méjì kan lórílẹ̀-èdè Japan, ìlú Hiroshima àti Nagasaki ni. àdó olóró táwọn eléèbó ń pè ní atomic bomb ní Amẹ́ríkà jù ránṣẹ́. ogun àgbáyé kejì sì ṣẹ̀ṣẹ̀ ń parí lọ nígbà yẹn ni tọ́pọ̀ èèyàn ń dunnú pé àlàáfíà yóò bẹ̀rẹ̀ sí padà bọ̀ sípò. kò sẹ́ni tó retí nǹkan tí Amẹ́ríkà ṣe yìí. kí ló ṣẹlẹ̀ ní Hiroshima àti Nagasaki nígbà tí àlejò ọ̀run Amẹ́ríkà balẹ̀ sọ́dọ̀ wọn? ó kéré tán èèyàn bíi 2,246 ló dẹni àkọlẹ̀bò lẹ́sẹ̀kẹsẹ̀. bẹ́ẹ̀ ni 246,000 ó lé. ọ̀pọ̀ ló di aláàbọ̀ ara tó sì jẹ́ pé àwọn náà padà kú nígbẹ̀yìn ni. kò ṣẹ̀ṣẹ̀ ní pé ká máa sọ ti ilé-iṣẹ́, ilẹ̀, omi, ọjà, ọkọ̀ ayọ́kẹ́lẹ́, dúkìá àtàwọn nǹkan mèremère tó bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún rìn, bó tilẹ̀ jẹ́ pé èèyàn kò tí ì pọ̀ láyé tó tòde òní. ojú iná kọ́ lewùrà ń hu irun ni. ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà, níṣe ni wọ́n sọ ìlú méjèèjì yìí dẹrú. kì í sì í ṣe àsọdùn o, eérú gidi ni. ohun tó tún wá burú jù níbẹ̀ ni pé oṣù 3 sí 6 lẹ́yìn tí àdó olóró yìí ti bú gbàmù, ó sì tún ṣọṣẹ́ lọ. eruku àti afẹ́fẹ́ táwọn èèyàn ń fà símú lẹ́yìn ìbúgbàmù náà sì ń pa wọ́n bíi rẹ́rẹ́ ni, nítorí ìròyìn sọ pé ó sì tó 1,160,000 60,000 èèyàn tó kú láàrin oṣù 5 sí 6 tí atomic bomb náà ti yìn. kódà omi òjò tó kọ́kọ́ rọ̀ ságbègbè yẹn kò ṣeé mu, nítorí níṣe ló dúdú họhọ bí omi aró tí wọ́n fi ń rẹṣọ àdìrẹ. ọ̀pọ̀ òjò ló sì rọ̀ léraléra fún bí oṣù 6 míì kí àwọn elétò ìlera tó kéde pé omi náà ṣe é lò wàyí. bẹ́ẹ̀ omi òjò ló sì dára jùlọ féèyàn láti mu. ohun tó mú kí ìròyìn ìṣẹ̀lẹ̀ yìí di tọ́rọ́ fọ́kálé tó di ohun tí gbogbo ayé mọ̀ tí wọ́n sì ń jẹ lẹ́nu fún ọ̀pọ̀ ọdún lẹ́yìn náà ni pé irú nǹkan bẹ́ẹ̀ kò ṣẹlẹ̀ rí. Amẹ́ríkà ló kọ́kọ́ ṣerú ẹ̀. kódà kò sẹ́ni tó lérò pé àdó olóró oorun lérùnà bẹ́ẹ̀ wà lọ́wọ́ wọn nígbà yẹn. àkọ́kọ́ irú nǹkan ìjà atomic bomb nìyẹn. inú ìbẹ̀rù àti ìfura ni àwọn aláṣẹ ilẹ̀ Iran àtàwọn aráàlú wọn wà báyìí látàrí bí orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe pèròdà lórí ìjà tí wọ́n ti ń bá wọn jà láti ṣàtìlẹ́yìn fún ilẹ̀ Israel, bí wọ́n ṣe láwọn ti dáwọ́ jíju bọ́ǹbù lu Iran dúró, àmọ́ tí wọ́n tún bẹ̀rẹ̀ sí gbógun tì wọ́n lẹ́yìn náà. ìṣẹ̀lẹ̀ méjì tó wáyé kẹ́yìn láìpẹ́ yìí ló mú kí ọ̀rọ̀ ọ̀hún tún búrẹ́kẹ́ sí i. ó sì ti ń mú káwọn èèyàn kó ọkàn sókè nípa ohun tí yóò ṣẹlẹ̀ sí Iran àti Amẹ́ríkà títí kan Israel àtàwọn orílẹ̀-èdè míì tí ọ̀rọ̀ ogun yìí lè kàn. ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ ni bí gbogbo ìpàdé àti ìjókòó àlàáfíà láàrin Amẹ́ríkà àti Iran ṣe ń forí ṣọpọ́n tó jẹ́ ọ̀rọ̀ kọ̀ kò níyanjú. kò sẹ́ni tó fẹ́ juwọ́ sílẹ̀ pátápátá láàrin àwọn orílẹ̀-èdè méjèèjì. bẹ́ẹ̀ olówó kò ní jẹ́ òró gan kí ìwọ̀fà sì jẹ́ agùnmátẹ̀. ebè tí wọ́n bá kọ lóko ẹ̀yìn ni wọ́n yóò fi tú u ká, bí Yorùbá ti ń pòwe. kò sẹ́ni tí kò mọ̀ pé Iran jìnnà gbégbérégbé sí Amẹ́ríkà bó bá di ọ̀rọ̀ ogun jíjà. ẹ̀yìn lọ́mọ adìyẹ ń tọ́ ìyá rẹ̀ ni, nítorí lásìkò tá a wà yìí orílẹ̀-èdè Amẹ́ríkà ní nọ́mbà 1 nínú àwọn orílẹ̀-èdè tó lágbára ogun jíjà jùlọ lágbàáyé. èyí sì ni ọ̀pọ̀ orílẹ̀-èdè ṣe ń bọ̀wọ̀ fún wọn tí wọ́n sì ń bẹ̀rù wọn. wọ́n ṣáà ní ẹni bá juni lọ lè jinú ni síbi tó bá fẹ́. ohun tọ́pọ̀ èèyàn ń retí ni pé kí Iran juwọ́ sílẹ̀ fún Amẹ́ríkà kí wọ́n sì ṣe nǹkan tí wọ́n bá fẹ́ kí aáwọ̀ àti àkọlù yìí lè rọlẹ̀, kí eku sì bẹ̀rẹ̀ sí ké bí eku
àgàgà nítorí àwọn aláìmọwọ́mẹsẹ̀ àtàwọn màjèṣín tí ogun ti ké ọjọ́ ayé wọn kúrú. Síbẹ̀ náà Iran kò lóhùn ò juwọ́ sílẹ̀ o, àmọ́ wọ́n ní ohun tí Amẹ́ríkà ń béèrè ti pọ̀ jù, kò sì sáàyè à ń múni lẹ́rú mọ́. Orílẹ̀-èdè olómìnira ní Iran, wọn ò sì jẹ Amẹ́ríkà ní gbèsè tẹ́lẹ̀, torí bẹ́ẹ̀ wọn kò gbà pé kí wọ́n wá di ẹni tí Amẹ́ríkà yóò máa pàṣẹ fún lábẹ́lé àwọn. Kàkà kí kìnìún sì ṣe akápò ẹkùn ni, kó wá yóò wulẹ̀ ṣe ọdẹ rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni. Èyí ló ń fà á tí gbogbo ìgbésẹ̀ ìpẹ̀tùsááwọ̀ irú èyí tí aláṣẹ ilẹ̀ Pakistan gbé léraléra lọ́sẹ̀ tó lọ yìí ń já sí ojú kan náà, ọ̀rọ̀ kò níyanjú. Ìṣẹ̀lẹ̀ kejì ní ti ìjà ọ̀tun tó tún bẹ̀rẹ̀ lórí omi Strait of Hormuz. Àná òde yìí ni ààrẹ ilẹ̀ Amẹ́ríkà pàṣẹ fáwọn ọmọ ogun rẹ̀ tí wọ́n pọ̀ bíi bàbà ìṣùá tàwọn tí ọkọ̀ ológun wọn ńláńlá pé láti wákàtí yìí lọ bí wọ́n bá fi lè kẹ́fín ọkọ̀ ojú omi kan tó jẹ́ ti Iran, ìbáà jẹ́ pé wọ́n rí i lọ́ọ̀kan ni, ìbáà sì jẹ́ nítòsí ni, tó bá sá ti jẹ́ ti Iran, wọn ò gbọ́dọ̀ rò ó lẹ́ẹ̀mejì kí wọ́n tó ju àkàrà òyìnbó ọwọ́ wọn sí ọkọ̀ náà. Òkòrìbìtì tí ń ṣe aláǹgbá pìṣín ni kí wọ́n jù, àtọkọ̀ àtẹni tó wà á àti ohunkóhun tó bá wà nínú ẹ̀, kí gbogbo wọn máa lọ ṣeré lálẹ́ òkun alágbálúgbú títí ayé ni. Àwọn tí wọ́n mọ ààrẹ Amẹ́ríkà lọ́wọ́lọ́wọ́ yìí dáadáa mọ irú ẹni tó jẹ́ bí inú bá ń bì í. Wọ́n léèyàn tí kò kọ̀ kí ọ̀sán dòru ni tó bá ti fẹ́ jà níbì kan. Wọ́n ní bàbá náà kì í gbọ́ kì í gbà, ibi tí ẹyẹ kòwé bá sì ti ń ké tí kò ha, ikú dẹ̀dẹ̀ ègbò ló ń polówó tán ni. Ó pẹ́ tí Amẹ́ríkà ti ń lérí pé àwọn yóò bá Iran mú nǹkan ńlẹ̀ lásìkò yìí, bí igbá bá sì dojúdé àáṣì, àti pé bí igbá Iran tó dojúdé bá kọ̀ tí kò gbọ́ ṣíṣí, àwọn ṣetán láti fọ́ pátápátá. Nígbà táwọn tó mọ bó ṣe ń lọ rántí ọ̀rọ̀ ẹni bá láyà kó wá wọ̀ tí Donald Trump ti ń sọ, tí wọ́n sì ń fi wéra pẹ̀lú ìgbésẹ̀ tó ń gbé, tí wọ́n sì tún wo ìdúró a kì í gba àkàkà lọ́wọ́ akítì, a kì í gba ilé baba ọmọ lọ́wọ́ ọmọ tí àwọn sọ́jà Iran náà múra rẹ̀. Wọ́n bẹ̀rù pé àfàìmọ̀ ní ogun yìí kò ní padà bí ìgè àti àdùbí fún Iran. Lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 23 oṣù kẹrin yìí, lẹ́yìn tí Trump ti pàṣẹ fáwọn ológun rẹ̀ pé kí wọ́n bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ọmọ ọkọ tààrà fún Iran, kí wọ́n má sì fi wọ̀n wọ́n wò mọ́, kí wọ́n tó dáná yá ọkọ̀ ojú omi wọn tó bá rìn gbére kí wọ́n tó dáná yá ọkọ̀ ojú omi wọn tó bá ti rìn gbèrègbèrè ní ọ̀nà Hormuz tí wọ́n gẹ̀gùn sí yìí. Àwọn oníròyìn lọ bá ààrẹ Amẹ́ríkà ní iléeṣẹ́ ààrẹ rẹ̀ tí wọ́n ń pè ní White House. Wọ́n sì bi léèrè pé ǹjẹ́ ọ̀rọ̀ Iran yìí kò ní gba pé kí Amẹ́ríkà kúkú mú wọn kúrò pátápátá lórí ilẹ̀ ayé, kí wọ́n sọ wọ́n dẹrú. Àwọn oníròyìn náà fẹ́ dọ́gbọ́n mọ èrò Trump ni o. Wọ́n fẹ́ mọ̀ bóyá bàbá náà ti ń múra láti ṣe ohun tí Amẹ́ríkà ṣe fún Hiroshima àti Nagasaki lọ́dún 1945 tá a sọ̀rọ̀ rẹ̀ níbẹ̀rẹ̀ ìròyìn yìí. Ó ṣe tán, wọ́n ní ó ṣe ọ́ rí, òun ló mú ògbódìyẹ fi rí àwòdì sáà. Kò sì sẹ́ni tí kò mọ̀ pé Trump ń bínú gidigidi lásìkò yìí, kódà ìbínú rẹ̀ sí Iran kì í ṣe ṣeréṣeré rárá. Àmọ́ ààrẹ Donald Trump ti fèsì lójú ẹsẹ̀. Ó ní rárá o, mi ò ní lo atomic bomb run lérùnà lórí wọn o. Ó fi kún un pé kí ni mo fẹ́ lo nǹkan ìjà run lérùnà lórí wọn fún nígbà tó jẹ́ pé láì tí ì lò gan-an a ti re iye apá wọn bí wọ́n ṣe wà yìí, a sì ti sọ wọ́n di akùrẹ̀tẹ̀ lọ́nà tí gbogbo ayé mọ̀. Lẹ́yìn náà ló ní kò sí orílẹ̀-èdè kankan tó gbọ́dọ̀ lo nǹkan ìjà run lérùnà, a ò ní fààyè gba ìyẹn fún ẹnikẹ́ni. Bóyá ohun tó mú kí Trump sọ gbólóhùn tó kẹ́yìn yìí ni pé òun náà mọ̀ pé ọdún 1945 ti yàtọ̀ sí 2026. Nígbà yẹn, àfàìmọ̀ ni kì í ṣe orílẹ̀-èdè Amẹ́ríkà nìkan ṣoṣo ló ní nǹkan ìjà asọ̀lúdẹ̀ẹ́rú bẹ́ẹ̀ níkàáwọ́, nǹkan ìjà tó lè sọ odindi orílẹ̀-èdè kan dẹ̀ẹ́rú ráúráú. Àmọ́ lóde òní, ó kéré tán orílẹ̀-èdè bíi 9 ni wọ́n ti ní irú nǹkan ìjà alágbára bẹ́ẹ̀, bó tilẹ̀ jẹ́ pé wọ́n lágbára ju ara wọn lọ o. Lára àwọn orílẹ̀-èdè bẹ́ẹ̀ yàtọ̀ sí USA ní Russia, France, China, United Kingdom tí wọ́n ń pè ní UK, Pakistan, India, Israel àti North Korea.
bó tilẹ̀ jẹ́ pé US ló sì léwájú gbogbo wọn tí Russia ń tẹ̀lé. Àǹfààní méjì ló wà nínú ọ̀rọ̀ tí ààrẹ Amẹ́ríkà sọ yìí o. Àkọ́kọ́ ni pé ó fi ìyàn lọ́kàn balẹ̀, pàápàá àwọn èèyàn ilẹ̀ Iran, pé gbogbo wọn kò ní í dòkú lọ́sàn-án kan òru kan bíi tàwọn èèyàn Hiroshima àti Nagasaki. Trump ti ní òun ò ní ṣe bẹ́ẹ̀ ní tòun. Àǹfààní kejì ni pé ó táṣìírí ìdí tí Amẹ́ríkà fi takú lórí ọ̀rọ̀ ilẹ̀ Iran yìí. Ọ̀kan pàtàkì nínú èròjà tí wọ́n fi ń rọ bọ́ǹbù orunlérùnà, ìyẹn atomic bomb, ni kẹ́míkà kan tí wọ́n ń pè ní uranium. Uranium yìí sì rèé, ilẹ̀ Iran àti agbègbè rẹ̀ ló sodo sí jùlọ. Amẹ́ríkà kò sì fẹ́ káwọn orílẹ̀-èdè àgbáyé tó máa lo uranium láti fi rọ nǹkan ìjà arunlérùnà pọ̀ sí i lẹ́yìn àwọn 9 tá a ti dárúkọ wọn sókè yìí. Èyí ni Amẹ́ríkà fi ń ṣọ́ Iran àtàwọn orílẹ̀-èdè míì bẹ́ẹ̀ lọ́wọ́ lẹ́sẹ̀ lọ́sàn-án lóru lórí níní nǹkan ìjà olóró nípamọ́. Àbẹ́ ò rí nǹkan báyìí bí? Ṣé kìí ṣe títí ayé ni Amẹ́ríkà yóò máa ṣọ́ Iran lórí uranium ọ̀dọ̀ wọn báyìí? Ẹnìkan ò tí ì lè sọ o. Faith Adébọlá ló ṣàkójọ ìròyìn yìí tó sì kà á sétí ìgbọ́ yín fún Aláròyé.